ẹ bá ń kálámọ̀ kókó ọdún àṣeyí iṣẹ́ mi nínú ọ̀la ẹ kì í kí n gbọ́ o àmọ́ o ọkọ̀ láìdé àmọ́ àwo ṣínà pẹ̀lá àmọ́ àjọkẹ́ lórí wípé o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Kábíyèsí Ẹlẹ́dùmarè ọba tó tó bí àrò àràmọ́ríbà lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba jí má jẹ̀bi ìṣe mo tún gbéra tán ó dilé ẹni bí ẹni àgùntàṣọ lò wá fíjú ọmọ ẹgbẹ́ ní Olúwagbémiga Peter mọ̀mí kan rárá ojúmọ́ rẹ ló mọ̀ ìmùlẹ̀ ṣínà pẹ̀lá okú ọdún ọ̀pọ̀lẹ́jọ́ ṣọdún tó kọjá o wọ́n ti kú wọ́n ti lọ wọ́n ti filẹ̀ ẹ̀sà ṣọ́bùra dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní ọmọ ọbẹ̀ nínú ọlá ńlá iyì pẹ̀lú dẹ̀ra ó mọ ọbẹ̀ ní ọbẹ̀ ní bẹ́sùn àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nà pẹ̀pẹ̀ Ọláìdé ló pè mí o olórí rẹ ló pè mí sórí aago ó ní àràwọ̀ bá ń kọ̀kọ̀ mi tí ń ṣọjọ́ bí lónìí ọládé orí mi ni kò gbọ́dọ̀ jábọ́ alábàárò mi ni ìfẹ́ mi ni ayọ̀ mi ni àjọkẹ́ mọ rírì rẹ gan ni ó pọkàn láwọn láàrin ẹgbàágbèjò lórí rẹ ni kíkú má pọkọ mi karùn má ṣẹ̀ṣẹ̀ fẹ́ mi ó ní gbogbo bí o bá ń di ọlọ́run ọba ò ní jẹ́ orí nira aláṣẹ champion multi business venture òkìkí rẹ ò máa tàn kárí ayé ìwọ onírẹ̀lẹ̀ ó mọ̀ gani lágbára ọlọ́run ọba owó bàbá champion popsi excel olórí ire ọmọ ni wọ́n ṣe ọba òkè oníjẹ́ oróǹgbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára ọlọ́run ọba àjọkẹ́ tún ní ìbá ọdẹnulẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan tẹ̀lé mi ká lọ òwe tẹ̀lé mi ká lọ wá sí ilé àmọ́ ó tẹ̀lé mi ká lọ ọmọ Ìṣẹ́yìn Orò ọmọ ẹgbẹ́ dímọ̀ kọ ọmọ gbọ́bí tí mọ̀ korí kí àwọn bàbá tẹ̀yìn ọmọ ìyẹn tóbu lóró oúnjẹ ọmọ kà tóbu lóró oúnjẹ lé bàbá tó bí yín lọ́mọ ọmọ asẹ́tìmù mi tó dára ọmọ ọ̀dánlá mọ̀ sọ ọmọ àdàbàmọ̀dì ọmọ Ìṣẹ́yìn ìmọ̀lẹ̀ ọmọ Ògídìmọ̀gbà ni wọ́n korí kí àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọdọ̀ àgbàrá tó là sẹ́yìn ìjà ọmọ onílẹ̀ tó gbàlejò ní ilé bàbá tó bí yín lọ́mọ ọmọ orò mi ò gbági orò mi ò gbọpẹ ọmọ orò tó ń gba págùdà ìlú èèyàn kìkì ẹ̀gàn kìkì àpọ́nlé ibi ojú ti ń bú ni tó jẹ́ ẹnu lọ bẹ̀rẹ̀ kó o tó wò nílùú Ìṣẹ́yìn ni wọ́n ń jẹ́ níbi ewé pákí ti ń já láríkẹ́ tí pọ̀pọ̀rọ̀ ń jẹ́ bẹ̀lẹ̀ wọ́ tí gé oko ń jólú wọn ran ẹ̀yin gangan lọmọ orò mi ń jó orò mi yọ̀ o orò ń kẹ́yìn múyùmúyùmúyùmú lé àwọn bàbá tó bí yín lọ́mọ ọkọ Láìdé o kékeré ilé yín òwúlẹ̀ ka àgbà Ìṣẹ́yìn àsìmọ́ ohun sọ ni ọ̀dọ́mọdé Ìṣẹ́yìn àsìmọ́ ṣogélé bàbá tó bí yín lọ́mọ kórìjẹ́ ọpẹ́ láyé happy birthday àmọ́ o Peter Olúwagbémiga ọkọ Láìdé àjọkẹ́ ló ní wá kí ọkú ọdún àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin aya rere lọ́dẹ ìyọkọ ni ọmọ wọn ló lúyọ̀lé o àjọkẹ́ ńlẹ́ o máa jẹ òrosọ máa jẹ ìgbíjẹ ìkara máa fi ìkara ń fọ́rí mu Ọláìdé Ìbàdàn májà lẹ́sẹ̀ kára wájú lẹ́rú ọmọ bá sọ̀run àgbàlagbà òye ọmọ òkè kan tí bẹ nípẹ̀kun òpópó lé nínú ilé àwọn aya rẹ̀ gangan ni àmọ́ o Ìbàdàn lú òjò ìlú Àjàyí ìlú Ìbíkúnlẹ̀ olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà àjọkẹ́ o ọ̀gbẹ́ni yín ara òdò gbólúkẹ́ sọ̀bọ́yọkẹ́ ní ọmọ rí kẹ́lu gbọ́ngàn akíwáyé ká má lárùn nǹkan lára ìjà gbóró lárùn Ìbàdàn ojú tẹ ẹjọ́ fi ń wò rere ẹ ò ní fojú ọ̀hún sunkún òkùlà àgbòrò lọ lágbára Ọlọ́run ọba Ọláìdé ló rán mi wá bí ó pọ́dọ̀ọ́dún ní láǹsọ̀ lógúnlógún ọdọọdún ní kàn ń sọ lọ́gbọ̀n o ó lọ́mọ ọbẹ̀ ní ọbẹ̀ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nà pẹ̀pẹ̀ òdòdó oníṣòwò kó má lè nàjà kókó lára ọ̀tá máa le ó ní kú ní bá ń bẹ lóde yáyà fún ọ àrùn níbẹ̀ lóde yáyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde áyà fún ọ ó ní pẹ́pẹ́pẹ́ ńlọ́wú ṣarọ́ àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń fẹ̀nà ọ̀tẹ̀lẹ̀ yí pẹ́ ó ní ẹni bá ní ọmọ sàmọ́dún ìwọ ló ṣòro olúwa rẹ̀ á ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ ló mọ̀ ṣe òwe kíkú má pàgbé ǹgà ò láyé karùn má ṣe gbé ẹ̀dẹ̀ láyé ọlọ́jọ́ ìbí òní o láyé karùn má ṣe gbé ẹ̀dẹ̀ láyé ó ti ṣọdún èyí náà o láyé